system. It's another super system you can dance. It's another super system you can dance. Our system. It's another super system you can dance. It's another super system you can dance. I like it, you like it, you like it. I love it, you love it. Jẹ́ ká jọjó, ìjọ ọ̀dọ̀ wa súpà. Wá ọ̀rẹ́, dákú bá mi jó. Mo tún kí yín káàbọ̀ sórí ètò lónìí. Ètò Ṣọ́wọ́nyá tòní. Ó tún máa lékèéké. Ó máa lékèéká. Mo kí yín lọ́kùnrin lóbìnrin. Mo mọ̀ kí yín lọ́mọdé, mo kí yín lágbà. Àtòyún inú àtàsẹ́ ẹ̀dí ògbó yín mo kí o. Ètò wa ètò yín ni Ṣọ́wọ́nyá rèé láti Dayọ̀ Agbọ́lá rédíò TV. Ẹ ṣáà ti mọ̀ pé gbádùn ti yín oníṣẹ́ tiwa. Monday to Friday ni ẹ gbọ́dọ̀ mí ṣe ẹ̀ kọ̀ sẹ́lẹ́gbẹ́. Mo ráwọn èèyàn wa bá ṣe ń wọlé lọ́tún lọ́sì. Àwọn kan ti wọlé sórí Baba ló ń ta. Àwọn kan rèé lórí Dayọ̀ Agbó Media Diamond. Àwọn kan rèé lórí Samis Dayọ̀ Agbọ́lá. Bẹ́ẹ̀ là ń wá àwọn kan lórí Baba ló ń ta. Àti lórí Dayọ̀ Agbọ́lá rédíò TV. Ẹ kú àbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá lẹ́tọ̀ ètò ní Ṣọ́wọ́nyá. Ẹ̀yin ẹ wá nǹkan fìdílé kẹ́ẹ̀dún fìdílé nǹkan. Ọpẹ́yẹmí Adétilóyè ọmọ ìyá àdúrà. Ayáde bòní ẹ kú àbọ̀. Prince Gold Adéyẹyè mo lẹ́yìn náà o ẹ kú àbọ̀. Ruth Ọláìdé Adéjùmọ̀ bòní ṣẹ́wà. Wọ́n ní good evening sir pé ètò. Ẹ̀gbọ́n Ṣọ́wọ́nyá. Hello bàbá Ṣọ́wọ́nyá. Ọmọtúndé Bàṣírì mo lẹ́yìn náà o. Ìbí ọdún ìsíjọ́lá. Jókòó sẹ́nu mi. Bí ọdún ìjà ọlá jókòó sẹ́nu mi. Mo lẹ́yìn náà. Àní Ṣọ́wọ́nyá yẹn rèé láti Dayọ̀ Agbọ́lá rédíò TV. Ìmọ́lẹ̀ àgbáyé ó tún dé. Òṣùpá òpé méjì a tún ti dé. Ètò Ṣọ́wọ́nyá òpé méjì a tún ti dé. Mo kí yín tẹ̀ṣọ́ mo kí yín tológun. Adéṣọlá Àjọbọ orí yín o. Adéṣọlá Àjọbọ ṣàlàáfíà lẹ́wà. Ẹ kú àbọ̀ sórí ètò. Kàkà sàn lára rẹ̀ yálà jẹ́. Obìnrin ló díjọ. Èèyàn ni wípé ẹyẹ yìí lura yẹ. Wọ́n fà jábọ̀ ní ogún wọn ò wáyà.
Ògún ògbájá wọ́n fòbí bọ́ òrìṣà gbóbì Ṣadé Ọ̀dẹ́túndé mo rí yín o ẹ kú àbọ̀ wọ́n ní Shalom ibnisa ẹ ṣé ẹ kú ètò àwa náà nù lórí ètò Ṣọ́wọ́nyá náà ṣàlàyé wà ẹyẹ méjì ìjàṣà àwọn ẹyẹ méjì ìjádìẹ Ṣọ́wọ́nyá lètò tó ń datẹ́gùn láàmú Ṣọ́wọ́nyá lètò tó ń ṣàprápra lọ́wọ́lọ́wọ́ báyìí alẹ́ ìgbúdọ̀ mí ṣe ẹ̀yẹ wá nǹkan fìdílé tàbí kẹ́fìdílé kan Dayọ̀ Agbọ́lá rédíò TV láwà ibẹ̀ la ti ń dábìí ẹ̀dùn tá a ti ń wọ̀ bí òwe yẹ́sìkẹ́ láti gòkè wọn lọ bí wọn lọ wẹ̀yìn lójú. tẹ́lẹ̀ tábì pé rire. oṣù bá ò pé méjì àtúndé. ẹ̀ka oṣooṣù Òṣùpá Adéyẹmọ Adéyínká mo rí yín ẹ kú àbọ̀ bóò ni ìwé lẹ ṣe ẹ kú àbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá tòní o ẹ wo òní lọ́jọ́ Wednesday ọjọ́ 24 oṣù kẹrin ọdún 2019 Ṣadé Ọ̀dẹ́túndé oníṣọ́wọ́nyá o ọ̀wọ́nyá ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé kan eléyìí máa sọ kọ́dọ̀gbọ́dọ̀gbọ́ tí wọ́n máa náà ṣe alágbára jọgán dù lónìí ó máa ṣá prápra ó máa ṣá poríporì ó máa ṣá rọ̀dọ̀rọ̀dọ̀ ó mọ̀ máa ta sánsán àló máa fa látàdání yes ètò Ṣọ́wọ́nyá tòní kò sẹ́lẹ́gbẹ́. Àríyá ṣe létò kàdí àríyá ṣe létò sísí tó bá wọlé àbí ọmọ bóyá tìbí tó wọlé ó ń bọ̀ wá dánmọ́ ní kílẹ̀ gbégbé ọjà ẹjẹ́ dọ́dọ̀ Akínbó kó náà bá wa dá sí Akínbó òjìwọ́dà kílẹ̀ rí wí wọ́n ní lẹ́sọ̀ ẹ̀sọ̀ pẹ̀lẹ́ ni ebẹ́sọ̀ pẹ̀lẹ́ lálẹ́ wà á rìnrìn ọwọ́ ẹ̀sọ̀ pẹ̀lẹ́ lè jò ń gàgbọ́n ẹ̀sọ̀ pẹ̀lẹ́ kó tó di pé mò ń bọ̀ lórí ọ̀rọ̀ wa lónìí ọ̀rọ̀ mímọ́ látòrí ìtẹ́ abáwọ yàrá kéde ṣùgbọ́n kí báyìí kọ́ ayé gbẹ̀gẹ́. inú ẹni ṣàlàmọ̀ a ò mẹ́ni tó fẹ́ ni ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé gbà ọ̀rẹ́ ẹ jẹ́ ká máa ṣe jẹ́jẹ́ tìbítìrẹ lọ́gọ́lẹ̀ ayé kò má ṣàgbà tó mọ̀ ẹ́ la ó jẹ́ ṣe jẹ́jẹ́ ọ̀rẹ́ mi ọ̀ ayé gbẹ̀gẹ́ inú ẹni ṣàlàmọ̀ a ò mẹ́ni tó fẹ́ ni ká ṣe bí ẹni kú káwé ẹni tí ó ṣe bàrò ẹni. ń gbọ́. ṣàṣà ènìyàn nífẹ̀ẹ́ nílẹ̀. wọ́n ní òṣè bí ẹni kú mọ̀wé tí ó darú ẹ.
ọmọ aráyé abániwọ̀nràn pa orí dání wọn. ayé ò fẹ́ ní ìfọ̀rọ̀ orí ẹni ní pé kó yẹ ní. You gotta be strong cause the world is a battlefield. Òjò láyé ó gbé ní lọ bá ò bá mọ̀ wẹ̀. Má ṣe lọ́la òtọ́ láì bá dé. Stress of ìdákùn ṣe jẹ́jẹ́. Ilé ayé ogun ní ó gbọ̀ngàn. Ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé gbà rẹ̀. Àlẹ́sọ̀ pẹ̀lẹ́ láyé gbà. Ẹjẹ́ á máa ṣe jẹ́jẹ́. Ẹ wò ó. Ká tó wọ abala ọ̀rọ̀ mímọ́ látòrí ìtẹ́. Ẹjẹ́ á wọ yàrá kéde. Ṣùgbọ́n mo fẹ́ kákínbògì ó lọ. Ó ní ẹ̀sọ̀ pẹ̀lẹ́ kọ́ṣàn. Ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé gbà rẹ̀. Ẹjẹ́ ká máa ṣe jẹ́jẹ́. Ẹjẹ́ á ṣe jẹ́jẹ́. Ẹ mọ̀ pé tíbi tirẹ̀ ládálẹ́ ayé. Nobody knows tomorrow. Ẹ̀dá kan ò mọ̀lá. Kò sẹ́ni tó mọ̀lá. Ayọ̀kúnlé Agúnbíadé bò ní. Ẹ mọ̀ kú àbọ̀ sórí ètò. Ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé gbà. Ẹ̀sọ̀ pẹ̀lẹ́, ẹ̀sọ̀ pẹ̀lẹ́, ẹ̀sọ̀ pẹ̀lẹ́. Muyideen Ayọ̀kúnlé. Muyideen Ayọ̀kúnlé mo rí bẹ́ẹ̀ ṣe ń wọlé. Àwọn awo bàbá ló ń tánu. Bọ̀bọ̀ oníbàtà bóyá olùbàtà ló ń lu sákàrà. Ọkọ̀ jábì kíábù. Bóò ni ẹ mọ̀ kú gbádùn. Ṣáàfíà lẹ́wà. Ayágbé ọ̀gẹ̀gẹ̀ tó bá ti lọ́wọ́. Ọ̀yàn ń lọ wà lọ́jọ́ ogun. Ó dá mọ̀. Tó o bá lówó ayé á gbé ẹ gẹ́gẹ́. Ọ̀yọ́ ó ló kù tó bá ti di pé kò sí nǹkan lọ́wọ́ rẹ. Ṣọ́ra be careful. Ẹran tí a ó mẹ́rin jọba ẹ̀rẹ̀ fún ẹ̀wẹ́lẹ́. A ó mẹ́rin jọba ẹ̀rẹ̀ fún ẹ̀wẹ́lẹ́. Ẹ̀sọ̀ pẹ̀lẹ́ ni ẹ̀. Ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé gbà rẹ̀. Ẹ̀jẹ̀ kan máa ṣe jẹ́jẹ́ o. Tíbi tí ẹ lọ bẹ́lẹ̀ ayé. Kò máa ṣẹ̀dá tó mọ̀ ẹ́ la. Pẹ̀lú jẹ́jẹ́ ọ̀rẹ́ mi yọ̀ ọ́. Ayé jẹ́jẹ́ o. Inú ẹni ṣàlàmọ̀. A ò mẹ́ni tó fẹ́ mi. Ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé gbà rẹ̀. Ẹ̀jẹ̀ kan máa ṣe jẹ́jẹ́. Tíbi tí ẹ lọ bẹ́lẹ̀ ayé. Kò máa ṣẹ̀dá tó mọ̀ ẹ́ la. Ilẹ̀kùn bọ́jú jẹ́jẹ́ ọ̀rẹ́ mi yọ̀ ọ́. Ayé gbẹ̀gẹ́, inú ẹni ṣàlàmọ́, àwọn ẹni tó gẹ́gẹ́, ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé gbà rẹ̀, ẹ̀jẹ̀ kan máa ṣe jẹ́jẹ́. Ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé gbà. Ẹ dákun ẹ jẹ́ ṣe jẹ́jẹ́ o. Lisa Rẹ̀mílẹ́kún mo rí yín. Lisa Rẹ̀mílẹ́kún bò níṣẹ́ wa. Mo rí yín ẹ kú àbọ̀ sórí ètò. Ẹ jẹ́ wọ yàrá kéde lọ. Ẹ jẹ́ wọ yàrá kéde. Ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé gbà. Ètò Sọ́wọ́nyá tó ti dóde ẹ̀ má tẹ ọkọ̀ o. Àpátápá àrà àgbàlagbà ètò tí gbogbo ayé fẹ́ gbọ́. Sọ́wọ́nyá. Ètò Sọ́wọ́nyá ti dóde o. Sọ́wọ́nyá ti dóde o. Ẹ wá ń kọ fìdílé tàbí gẹ́gẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀ǹ. Sọ́wọ́nyá ti dé. Torí tòní àtúndùn kódà gbọ́ngbọ́n àgọ́sìn yìí. Sọ́wọ́nyá ti dé. Bẹ́ẹ̀ni o, ẹkú lélà kára lé ẹ̀rì wá ní tìrọ̀nà. Ètò àgbọ́dúnú tó mọ́wọ́ iṣẹ́ yàtẹ̀ tí ń retí. Sọ́wọ́nyá. Bí màá bá fẹ́ sọ̀rẹ́ níkànnì yìí, Dayọ̀ Agboola rédíò TV láti ọjọ́ Ajé Monday títí di ọjọ́ Ẹtì Friday. Agogo kan ọ̀sán ni nílùú Amẹ́ríkà, méje alẹ́ ni ní Nàìjíríà, agogo mẹ́fà ìrọ̀lẹ́ ni nílùú United Kingdom. Béèyàn bá mí ìṣètò Sọ́wọ́nyá lọ́jọ́ kan bí ẹni fi ìgùn ọ̀sán ògiri gbígbẹ ni. Sọ́wọ́nyá pẹ̀lú Sami Dayọ̀ Agboola ní Dayọ̀ Agboola rédíò TV. Ẹ ò gbọ́dọ̀ mí ìṣe ẹ̀. Ẹ wá ń kọ fìdílé tàbí gẹ́gẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀ǹ. Sọ́wọ́nyá ti dé. Torí tòní àtúndùn ó dá gbọ́ngbọ́n àgọ́sìn yìí. Sọ́wọ́nyá ti dé. Dayọ̀ Agboola ní bàbá ó ní bàbá ó ní bàbá ó. Rédíò TV gbogbo ayé gbogbo ayé gbogbo ayé. Dayọ̀ Agboola ní bàbá ó ní bàbá ó ní bàbá ó.
rédíò TV gbogbo ayé gbogbo ayé gbogbo ayé. wọ́n ń gbọ́ lẹ́bí ìyàwó bẹ́ẹ̀ ni mo sọ. kò sínú ẹni lẹ́yìn ó Dayọ̀ Agboola. bàbá ló ń ta rédíò TV. kò sẹ́gbẹ́ ẹni lẹ́yìn ó Dayọ̀ Agboola. rédíò TV Baltimore Maryland ayẹsẹ̀ l'Amẹ́ríkà. rédíò TV Dayọ̀ Agboola. gbogbo ayé ló ń gbọ́. I just want to be where you are. Dwelling daily in your presence. Darkness cannot stand in His presence, because in His presence dwells the fullness of joy. In fact, fullness of life. And that is why Virtuous Ladies of Gospel Faith Mission International, North America government, invites you to Virtuous Ladies Conference 2019. In His presence, Exodus 33 verse 11 through 16. Day, Thursday 16th to Sunday 19th of May 2019. Then Bongiorno Conference Center, 430 Union Hall Road, Callis, Pennsylvania, 17013. Ministry, Pastor Sunday Adu, National Overseer Government, North America. Declares Ola Aremo, the chairperson, GBL Ministry. Guest speaker, Pastor Taiwo Fagui, National Secretary Government North America. Declares Blessing Oluwayemi, Government Worldwide Women Ministry Leader. and the host of other anointed ministers of God is going to be great and wonderful in His presence. If you can bless Him, He will raise you. And if you worship Him, He will be with you in worship. Let us meet at the throne of mercy near Crescent Square. Registration fee, $250 per participant, which will include feeding for 4 days and accommodation for 3 nights. Also in the package, movie night, workout with Zumba, preaching and teaching that will open our knowledge. Wi-Fi and sound is $66. You can register at www.gfmi.org/VirtuousLadies. Telephone 301-277-8319. 301-277-8319. This advert is being sponsored by The Planning Committee of GBL, Government North America. You can't afford to miss His presence, because in His presence there is fullness of joy. It's going to be powerful. Jesus is Lord. Sound and quality production. Babalonta Studio is the best. For sound and quality production. Babalonta Studio is the best. Babalonta Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. Yes, so you can't argue with the proof. Studios are many, but the best one is still Babalonta Digital Studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, seasoned DJ, videographer, photographer, master of ceremony, music consultant. Reach Samis Dayo Agboola on agboola.dayo68@gmail.com or visit our website www.dayoagboola.com. Telephone +1443 760-8578. Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. Ọlọ́run bàbá wa Prophet Dr. S.A. Adédoyin ti ìjọ Christ Apostolic Church Holy Spirit Arena Rogers Land tó ṣe gbogbo onífòsíkò ẹ̀dá tó fẹ́ bọ́ lọ́wọ́ ogun ẹ̀rù sínú ìpàdé àdúrà 72 hours program pẹ̀lú àkòrí lábẹ́rù bẹ́ẹ̀rọ Isaiah 43:1 ló sọ wípé ṣùgbọ́n nísinsìnyí báyìí ni Olúwa wí ẹni tí ó dá ọ Jákọ́bù àti ẹni tí ó mọ̀ Ísírẹ́lì má bẹ̀rù nítorí mo ti rà ọ́ padà mo ti pè ọ́ ní orúkọ rẹ èmi ni ìwọ bẹ́ẹ̀ ni CAC Wonderland Ọ̀ṣunbíà Nigeria Beauty New Ife Road Ìbàdàn time morning session 9 a.m. to 12 noon evening session bẹ̀rẹ̀ ní agogo mẹ́ta ọ̀sán títí di agogo mẹ́fà ìrọ̀lẹ́ ṣóòru agogo mọ́kànlá alẹ́ bẹ̀rẹ̀ láti ọjọ́ Wednesday 24 of April àti ọjọ́ Thursday 25 of April tí yóò parí ní ọjọ́ Friday 26 of April 2019 fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ̀pọ̀ wòlíì S.A. Adédoyin ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí
3700 bí o bá lè tọ́ Jésù olùgbàlà wá ìbẹ̀rù símọ́ lọ́rọ̀ rẹ Jésù lolúwa. There is a company in America, everybody call it Pleasant Services. You better call them for your best plan. Pleasant Services, they will plan your event more than your expectation. Decorating services, they are wonderful. Ká má tiẹ̀ wá sọ́tà darí ètò. Alága ìdúró tàbí alága ìjókòó. Ẹ ti lọ wá pàjù. Má bambari ibẹ̀ tún wá ní wípé kò sóúnjẹ adúláwọ̀ tẹ́fẹ́tẹ́ ò ní rí. Ní the Pleasant Services. Wọ́n ṣáà ti pè sórí nọ́mbà wọ̀nyí +14436 tàbí +14437608578. The Pleasant Services. Oh my God, orí ẹ wà níbẹ̀. Ètò Sọ́wọ́nyá tó ti dóde ẹ̀ má tẹ ọ́ kó àpátápá àrà àgbàlagbà ètò tí gbogbo ayé fẹ́ gbọ́. Sọ́wọ́nyá. Ètò Sọ́wọ́nyá ti dóde o. Sọ́wọ́nyá ti dóde o. Ẹ wá ń kọ fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀ǹ. Sọ́wọ́nyá ti dé. Torí tòní àtúndùn ó dá gbogbo akọ́sí. Sọ́wọ́nyá ti dé. Bẹ́ẹ̀ni o, ẹkú lélà kára lé ẹ̀rì wá ní ti rọ̀nà. Ètò àgbọ̀dúnú tó mọ́wọ́ iṣẹ́ yàtẹ̀ sí ń retí. Sọ́wọ́nyá. Bí màá bá fẹ́ sọ̀rọ̀ níkànnì yìí, Dayọ̀ Agboola rédíò TV láti ọjọ́ Ajé Monday títí di ọjọ́ Ẹtì Friday. Agogo ọ̀sán ni nílùú Amẹ́ríkà, 7 alẹ́ ni ní Nàìjíríà. Agogo 6 ìrọ̀lẹ́ ni nílùú United Kingdom. Béèyàn bá mí ìsètò Sọ́wọ́nyá lọ́jọ́ kan bí ẹni fi ìgùn ọ̀sán ògiri gbígbẹ ni. Sọ́wọ́nyá pẹ̀lú Sami Dayọ̀ Agboola ní Dayọ̀ Agboola rédíò TV. Ẹ ò gbọ́dọ̀ mí ìṣe ẹ̀. Ẹ wá ń kọ fìdílé tàbí gẹ́gẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀ǹ. Sọ́wọ́nyá ti dé. Torí tòní àtúndùn ó dá gbọ́ngbọ́n akọ́sí. Sọ́wọ́nyá ti dé. Ẹ tún káàbọ̀ sórí ètò Sọ́wọ́nyá tòní o. Sọ́wọ́nyá tòní mo ló máa lékè ká. Sọ́wọ́nyá tòní ó máa látọ̀gbọ́gí. Sọ́wọ́nyá tòní ó máa ṣá pírípírí, ó máa ṣá pírápírá, ó máa ta sánsán. Ìpele abala kejì látúwà yìí ò ìpele kejì. Ọ̀rọ̀ mímọ́ látòrí ìtẹ́. Ẹ̀jẹ̀ ajáre jù ú sórí abẹ́rẹ́gùn. Ẹ bá wojú aago lọ́dọ̀ yín. Àwọn tá a wà ní Amẹ́ríkà bí ní Baltimore. Aago méjì tí wọ́n kọjá ìṣẹ́jú 8. Adéyẹmọ Adéyínká mo rí yín o, ẹ kú àbọ̀. Kíkẹ́ lọ́mọ ayẹni bẹ́pọ̀ Adébọ̀. Kíkẹ́ lọ́mọ ayẹni Adébọ̀ mo rí yín, ẹ kú àbọ̀. Kíkẹ́ lọ́mọ ayẹni Adébọ̀ bóò ni àbúrò mi dáadáa, ẹ kú àbọ̀ sórí ètò. Sọ́wọ́nyá lètò léyìí o láti Dayọ̀ Agboola rédíò TV. Àní àwọn dókítà kan ẹ bá àwọn dókítà àwọn dókítà Ayọ̀dúndé mọ́nà mi mo rí yín o, wọ́n ní ẹ máa kú iṣẹ́ o mọ́nà mi. Ẹ ṣeun mo rí yín, ẹ ṣe. Mo lọ́jọ́ ọjọ́ kan àwọn dókítà kí wọ́n kóra wọn jọ, wọ́n rìn láàárọ̀ kùtù. Wọ́n tó bẹ́ẹ̀ bí 12, wọ́n rìn kọjá láti bí ọ́fíìsì kan sí bí ọ́fíìsì kejì. Wọ́n wá rí arákùnrin kan tó ń fojú tí bọ̀. Ẹkú àtijọ́ ṣe dandan, ẹkú àtijọ́ ṣe dandan, ṣàlàfíà lẹ́wà gbogbo lé ń kọ́. Àwọn dúró lẹ́gbẹ̀ẹ́ títì wọ́n mu tí wọn. Ẹkú àtijọ́ ṣe dandan. Wọ́n wá rí arákùnrin tó ń fojú tí bọ̀, wọ́n ní tó ń bọ̀. Wọ́n rí arákùnrin tó ń ṣe láńkó bọ̀. Ẹ̀sùn fáwọn dókítà oríṣi bíi 12 ló wà ńbẹ̀. Ìgbà tí dókítà àkọ́kọ́ rí
dókítà àkọ́kọ́ ní ẹwà arákùnrin yìí ẹsẹ̀ left ẹ̀ ló ń dùn ó dẹ̀ ti ní arthritis lójúgun ẹ mọ́ gbàgbé dókítà làwọn bíi méjìlá yìí bó ṣe rẹ arákùnrin kan tó ń bọ̀ nìkan nu wọn ló dà ó ní ọkùnrin náà wò yìí ó ti ní arthritis lẹ́sẹ̀ lẹ́fìtì ẹnìkejì ní plantar fasciitis lónìí o ẹ̀rí pé èbú ńlá ni ẹnìkan ní ó ní arthritis ẹnìkejì ní ọ̀gẹ́tì ẹ̀ plantar fasciitis lónìí ẹ̀kẹ́tẹ́ dáhùn ó ní ankle sprain lónìí yẹn pé bóyá o ti rọ́ lọ́rùn ẹsẹ̀ ẹnìkẹta ló ń dáhùn ẹnìkan ní ṣe arákùnrin yẹn ò lè gbé ẹsẹ̀ tó dàbẹ̀ pé ló wá mú tọ́mi rọ̀ sí ẹ̀ ó ti kán àwọn dókítà bẹ̀rẹ̀ sí ní diagnose ẹgbẹ́ ẹ̀rí tó ń bọ̀ ṣùgbọ́n torí wọ́n jẹ́ dókítọ̀ torí wọ́n jẹ́ dókítà torí wọ́n jẹ́ dókítọ̀ wọ́n wá bẹ̀rẹ̀ sí ní diagnose oríṣiríṣi nǹkan kíkẹ́ lọ máa yẹni adébọ̀ wọ́n ní ayé sá fine thank you sá ẹ kú ètò sá ẹ ṣeun gbóòní bàbá ń kọ́ grandpa ń kọ́ baálé ẹ̀ náà ń kọ́ ẹkú àtijọ́ ṣe dàgbà ẹkú àtijọ́ ṣe ẹkú àtijọ́ ṣe dáadáa ni ẹkú àtijọ́ ṣàlàfíà lẹ́wà gbogbo lé ń kọ́ ẹkú ọjọ́ mẹ́ta ṣó ṣe yùngbàyùngbà ṣẹ́nu ń gbàta ẹnìkanùn tó jẹ́ dókítà náà ìyẹn náà sọ̀rọ̀ ó ní sẹ́mi o hemiplegia scissors gate lónìí hemiplegia scissors gate lónìí ẹgbọ́n ẹ bá yọkùn náà ní ẹ kówó fún ẹ má fowó fún ẹ tí kùn ẹ rí pẹlẹbẹ. ayé fújì wọ̀ lálàyé bàbá ọ̀rọ̀ ó bá ṣe bí àwa bí ọkọ̀lá ò bẹ́. ajá wa gbéra ajá àtú ìwọ náà gbéra. alámi àlọ́ ajíwá sí àlọ́. ajá tírì mọ́jà tìra gbéra. ajá àfọ̀ kí ni ìwọ náà wò gbéra. alámi àlọ́ ajíwá sí àlọ́. àwọn àlọ́ yìí a ti tẹ́ǹgì ẹ̀. àmì kí lórí tó ṣẹ́jú ẹ̀ ò náìsàn. ń gbọ́ kí lórí tó ṣẹ́jú ẹ̀ nice one. tó ṣẹ́jú ẹ̀ ò náìsàn. LLL lára làwọn àlàsísì mórí yín o. àwọn tiwa láti UK wọ́n ní ẹkú ètò bàbá o ọkọjá bẹ́ẹ̀ ètò lè tó ń jẹ́ ètò ṣọwọ́ yá wọ́n láwọn kí gbogbo ilé adé lo ẹ ṣe. èyí ni new Fuji music báyìí. èyí ni new Fuji music báyìí. kó tó di pé dókítà kẹfà ó sọ̀rọ̀ kí ló kọjá lójú ìjọba tí yóò kọjá. arákùnrin ti lọ báwọn dókítà yìí ó ní ẹ dákun níbo la ti lè rí ẹ tó so bàtà níbo la ti lè rí so bàtà dára làwọn àlàsísì wọ́n ń tán bọ́ po bàbá o mo ọ́nbùsà ẹ ṣe mo rí yín o Augustine Adémọ́lá Oyinlóye Augustine Adémọ́lá Oyinlóye mo rí ẹ ṣe ń wọlé ẹkú àbọ̀ Adéyẹmọ Adéyínká ẹkú àbọ̀. pàtírí kan lẹ̀ ọgọ́rùn-ún ọjọ́. ìgìtìrí kan lẹ̀ ọgọ́rùn-ún ọjọ́. ẹ wo ṣọwọ́ yálẹ̀tò tó ń lọ lọ́wọ́ ìwọ ló bá sọ́mi. ṣọwọ́ yálẹ̀tò tó ń gàtẹ́gùn náà mú kí la ní sọ nínú ọ̀rọ̀ mímọ́ látòrí ìtẹ́ta wíhun
Fuji music. tó o bá ti léèyàn tó o rí wọn nǹkan tó ń ṣe kọ́ máa zoom Fuji music. torí páwọn ẹni jẹ́ dókítà tẹ́lẹ̀rẹ́ ni tí ó ṣe láńkáláńká wọ́n bẹ̀rẹ̀ sí ní diagnose àìsàn tí ò ṣe é ẹ ló yẹ pé tí ó bàtà ló ń wá tí ó bá yé bàtà kọ́lọ̀ ń gbà wá ẹlẹ́lẹ́ lára náà wà dà sísìn mórí yín. Ibi Nàìjíríà ń lè yí gbogbo ara mi. Ìgbé kò sówó láyé ń pariwo. Nàìjíríà nìkan kọ́ kódà lamẹ́ríkà tá a wà yìí kò sówó làwọn èèyàn pariwo náà believe you Ìgbé kò sówó láyé ń pariwo. believe you mean yes kẹ igbe kò sówó láyé pariwo lórílẹ̀‐èdè Nàìjíríà káàkiri àgbálá ayé Kí ló ti jẹ́ o? Ìgbé kò sówó láyé ń pariwo. Àti lámọ̀ ní ilé ẹ̀kọ́ ológun ó dẹjọ́. Ìgbé kò sówó láyé ń pariwo. tí ẹ bá wojú aago yín lọ́dọ̀ wa bí aago méjì kọjá ìṣẹ́jú mẹ́rìndínlógún Ó dẹjọ́. Ìgbé kò ẹ̀yin tẹ́ wà lórílẹ̀‐èdè Nàìjíríà àti UK aago méje ti kọjá ìṣẹ́jú mẹ́rìnlélógún mẹ́rìndínlọ́gbọ̀n mẹ́rìndínlógún ẹ wá dá lóhùn. ẹ̀yin tọrọ yìí bá kan. Ẹ̀yin tí ó sì Texas. Ìgbé kò aago kan tí yín ló kọjá ìṣẹ́jú mẹ́rìnlélógún o mẹ́rìndínlógún. Bálẹ̀ni tọrọ ẹ kú àbọ̀ ẹ̀ bá wà wí lọ. ṣọwọ́ yáre Sówó Jàyà Àgbọ̀lá rédíò TV láti wá sí etí gbọ́ yín bàbá ló ń tàbí Insta studio láti ní láti ní wọ́n ibẹ̀ láti transmit bọ́sùmọ̀ làwọn wà o nípínlẹ̀ náà pè ní Maryland lórílẹ̀‐èdè Amẹ́ríkà tó bá yẹ pé ẹ̀jẹ̀ ń jọ ẹ̀ wá ni ẹ máa bá wa share rẹ̀ ẹ máa share rẹ̀ yànfùyànfù ẹ máa bá wa share rẹ̀ báwọn èèyàn ẹ jẹ́ kí wọ́n rí ẹ jẹ́ kí wọ́n gbọ́ ẹ jẹ́ kí wọ́n rí bó ṣe ń lọ ẹ bá a pè wọ́n yẹ́sìkẹ́ Mo tún ti dé òǹbàgọ́ mi bọ̀bọ̀. ẹ bá wa pè àwọn èèyàn ẹ bá wa share fún wọn. Ọmọkùnrin ló ń sá o, owó ìbásọ̀rọ̀, ọmọbìnrin ló ń gbà o, Ọlọ́run bá wa sọ̀gbàdẹ̀rọ̀ ká lè rówó náà. Ìjọba ẹ bá wa sọ̀gbàdẹ̀rọ̀ ká lè rówó náà o, Ọlọ́run bá wa sọ̀gbàdẹ̀rọ̀ ká lè rówó náà. Ìjọba bá wa sọ̀gbàdẹ̀rọ̀ ká lè rówó náà o, Ọlọ́run bá wa sọ̀gbàdẹ̀rọ̀. Ọlọ́run bá wa sọ̀gbàdẹ̀rọ̀ ká lè rówó náà. Ẹ̀jẹ̀gbẹ́ mélòó nìkan jó. Orí Fújì yìí kẹ́ ẹ̀jẹ̀gbẹ́ mélòó nìkan jó. Adémọ́lá Àsìkò Adémọ́lá Àsìkò mo lẹ́yìn náà o ẹ kú àbọ̀ Ijó lẹ́sẹ̀. mo ní bẹ́ẹ̀ ṣe wọlé òun náà ẹ má bá wa share rẹ̀ báwọn èèyàn wa ẹ má bá wa share rẹ̀ orí bẹ́ẹ̀ lè ṣe wá nù ẹ má bá wa share rẹ̀ Mélòó nìkan jó. bí ẹ mọ̀ pé ìgbádùn tí oníṣẹ́ ti wá Bàbí àtọ̀ka àwẹ̀ àyàrá. Kàṣọ bàbí àtọ̀ka àwẹ̀ àyàrá. Mélòó nìkan jó. Mélòó nìkan jó. èmi nìkan kí wọn lè dájọ́ Mélòó nìkan jó. èmi torí ìpín láyé wà lórí ètò Orí Fújì yìí kẹ́ ẹ̀jẹ̀gbẹ́ mélòó. àwọn tó lè dájọ́ pàláìtàlá ẹ̀ á lè dájọ́. Alábàkú ẹ̀wà ijó Fújì bí tarúgbó pẹ̀lú ọmọdé. Gbẹ́bọ́ ní ẹ ajá wà. Ó bá dé kúrò sálá alábàkú ẹ̀wà ijó Fújì bí tarúgbó pẹ̀lú ọmọdé. Ọmọ lọ́jọ́ bí o. Ẹ ṣe Ilé sọ ẹ o. ẹ ṣe ó gbé gìtá wọlé. Happy birthday to you. Wà á ṣe púpọ̀ ọdún láyé. Àìdè wá sí òkè o. Ìsàlẹ̀ ṣáá ní ijó wà o. Olórin Fújì o. Ìsàlẹ̀ ṣáá ní ijó wà o. Ọkọ mi aláwọ̀ láti fún ọkọ ọmọ mi kàbáyà tó ní Ìbàdàn. Ìsàlẹ̀ ìṣánijó wà. Ìjọba wà lẹ́sẹ̀ o. Ẹjọ́ dáadáa kẹjọ wéréwéré kẹjọ wórówóró kẹjọ wọ́nrọ́wọ́nrọ́ yẹ́s. Bàbá Àjíbọ́lá kọjú sẹ́mi ló wálé. Bó bá ṣe lẹ́nu iṣẹ́,
kò ṣáàtì máa gbọ́ orin fújì yóò. ìkéde kan wà tí wọn ò sanwó fún o ẹ̀jẹ̀ sáré gbé. ìsàlẹ̀ ṣáà ní ìjọ wa o. ẹ̀yin èèyàn wa tó wù yín láti lọ sí Jerusalem. nínú wọ́pàá kò ṣáàtì máa gbọ́ orin fújì. bóyá ó wù yín láti lọ Jerusalem láti lọ wo Jerusalem. ìrìn àjò ní Jerusalem ń lọ lọ́wọ́ o wọ́n ń gbìyànjú àti ra tíkẹ́ẹ̀tì. òwò bẹ́ẹ̀ lọ sí Jerusalem ẹ jẹ́ ká mọ̀. Adémọ́lá Siko oní naps nìyẹn ẹ kú yọtọ̀ mi sà ọmọdé ló máa ń ṣe mí ọkọjá bẹ́ẹ̀. ó jẹ́ ti fújì mo ti sọ ọmọ kan láwọn ẹgbẹ́. olúwayé fújì wọ̀ lálàyé bàbá ọ̀rọ̀ wọ́n bá ṣe bí bàwá bí ọkọ̀ làwọn fẹ́. ṣé wàá làwọn tí ẹ ń wò yóò àwa láńláńlá. Wàsíù Àyìndé má ṣáàlé. Onílé bá gbàjọ ẹjọ́ nínú ògbàlù. ṣé lọ́wọ́ tí ẹ ń wò yóò àwọn láńláńlá. a ní ìṣẹ́jú mẹ́sàn-án sí lórí ètò yìí. ìgbọ́n kí ìṣẹ́jú mẹ́sàn-án yẹn tó tó. wọ́n mà fílẹ̀ òní fún yín o. Ṣówùmí Gbénga ọkọ̀ Mercy bó ni ẹ mọ̀ kú àbọ̀ ṣáàlà àbí àlẹ́wà. táyà bá darí kabọ́kọ èrè ni ó jẹ́. Augustine Adémọ́lá Oyinlóye wọ́n ní mo gbádùn yín o ọmọdé ló ń ṣe mí. Gbénga Ṣówùmí ẹ kú àbọ̀. Tẹ́yìn bá lè kó àwa náà ní Baltimore. Kéèyàn ó má dún gíragíra tú mi kéèyàn ó má fi ní ṣakọ. Àwọn la ní Baltimore, àwọn la ní New York. My people, we must dance so. When the rain dey fall, I be sun dey shine. Shower, 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 shower. Ṣàwó ṣàwá ṣáwà. Àṣìṣe wọ́n yá lẹ́tọ̀ tó ń lọ lọ́wọ́. Ẹ jẹ́ pé Evangelist Doctor Yínká Ayéfẹ́lẹ́ kọ́ máa wọlé ẹyin. Promise me you'll be there for me. Orin ìfẹ́ lélẹ́yìí. But you promise Orí eléyìí náà la gbọ́ round up. you'll be there for me. No matter what I do, no matter what they say. But you promise me you'll be there for me. Gbénga Ṣówùmí wọ́n ní ṣọ́wọ́ ń yá mọ́ Grace ẹ̀bùsà ẹ̀ ṣe Ọlátúnkànmí Àríyìíbí ẹ̀kú àbọ̀ àwòbàkà spicy àwòbàbà ló ń ta
àwọn apàsílò mórí yín ẹ̀kú ẹ̀bọ̀ wọ́n ní sọ́wọ́n yá lè tètò ní sọ́wọ́n yá yẹ́sìkẹ́ mo ń bẹ̀ bá ṣe ń wọlé ẹ bá wa ṣí ààrẹ ẹ jọ ẹ tó lè sáàtì watch party gan pẹ̀lú bẹ́ẹ̀ bá yẹn ṣírò ẹ̀ bẹ́ẹ̀ bá yẹn ṣí ààrẹ ẹ tó ń join watch party ẹ ṣeun ẹ ṣeun. mo ní ọ̀rọ̀ mi mọ́ látòrí ìfẹ́ lónìí kí ló bá wa sọ mẹ́sìn náà ti Gbénga Yówùmí aya Gbénga Yówùmí ló wọlé yìí o ẹ kú àbọ̀ lórí ètò bó o ní àbúrò mi dáadáa ó yẹ kí wọ́n yàrá kéde kó tó ti pa kúrò ṣùgbọ́n àsìkò tá a ní àsìkò péréte ní ẹ bá bóde ọ̀fẹ́ o ó bàdúrà ẹ bá bómi ìṣẹ́wọ́ ó bóúnjẹ gbogbo ẹ bá wa lórí ètò báyìí ohun ayọ̀ náà lẹ wọlé sí ẹ lọ́wọ́ replay back lórí Sami Dayo Agboola lórí Dayo Agboola nílẹ̀ Diamond lórí Dayo Agboola rédíò tv àti lórí Baba Ló ń Ta tí bá lè gbà á lẹ́nu Wàsíù báyìí bàbá wa Ayébẹ́lẹ́ àwọn náà bàbá akọrin ìlú anísìn yẹ́sìkẹ́ Wàsíù ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ o Love does not hate, neither does it fight. Rather, it forget. Dr. Ọláyínká Joel ẹ wọlé o ẹ bá wọlé kẹ bá wa rádi ẹ ọpẹ ṣe. ó máa ró oró pẹ̀gbọ́pẹ̀gbọ́. Pàdé wa tó bá di láago mẹ́ta lórí wákàtí rédíò ẹ ṣé ó dàbọ̀.